màá rọ olóyè Sunday Igboho ìgbìyànjú yín lórí àti forúkọ rere sílẹ̀ fáwọn ọmọ táwọn náà máa jẹ lọ gbére Ọlọ́run ní jó já sásán yìí bẹ́ẹ̀ lọ́run kó já sásán fún yín. Sẹ́rí pẹ̀lú ìwà tẹ́ ẹ wù lánàá ó ṣàfihàn wípé ẹ̀yin lẹ rán àwọn ọmọ tí àtàkì Ìlọrin yẹn níṣẹ́. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Bí olóyè sì jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ yín níwọ̀n iṣẹ́ ní àbùkù lọ́dọ̀ tiwa náà, ṣùgbọ́n tó tọ́ bí èèyàn bá ṣe lọ́nà tí ò tọ́ kò ní gbẹ̀yìn. Bí èèyàn bá tún wá gbé tí ò tọ́, nǹkan yẹn ò tọ́, ó wá ṣe lọ́nà tó tọ́, kò tún ní gbẹ̀yìn náà ni. Kódà bí ará ayé ò bá rí ọba tó ní gbogbo wa ò ní kì í, ayé lè máa yìn nítorí pàwọn ọmọ ó lè ti fi jújú kan bò wọ́n lójú, ó lè fi dáadáa kan sí gàgá rẹ̀, ṣe dáadáa kan táwọn èèyàn fi ń ro ká ẹni tó ṣàdúró dáadáa yìí wọ́n ti gbé sípò ẹni tí ò lè lẹ́gbìnlá. Ṣùgbọ́n ọba tí ó ṣẹ̀dá gbogbo wa kì í gbẹ̀bí fálárì. Tó bá yẹ pé ńgbà tó lóyè Sunday Igboho débẹ̀ yẹn lánàá wọ́n bá kọjú síta lọ́lọ́run kí wọ́n wá bá wí lójú gbogbo ayé láti fi ṣàfihàn wípé mo kàn wá gba ilẹ̀ nígbà alẹ́ pé ariwo yẹn ti pọ̀jù létí mi, wọ́n sì ń pè mí pé dákun ẹ wá gbà wá o, tí kì í bá ṣe yẹn ni ìbá ti débi ó lọ́rọ̀ gbọ́. Kó máa wá jáde lẹ́nu wọn bẹ́ẹ̀ kí wọ́n máa bá wí yóò sì wá bomi tútù sẹ́mi, yóò bomi tútù sẹ́mi ẹni tí ń bínú. Kódà gbogbo orú wa yìí gan a máa pe àwọn tí wọ́n ń bínú pé ẹ dákun ṣe sùúrù ẹgbẹ́ tí ń bá wí. Ẹni tí kò wá mọ̀ sọ̀rọ̀ tí ò gbọ́ sí tí wọ́n kàn pé lójijì ẹ wo ìdájọ́ rẹ̀. Ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n sì torí ẹ̀ wá? Wọ́n ní wọ́n jiyàn gbé ńlọrin, àwọn CP ò dá sí, wọ́n wá ní kí wọ́n wá máa jiyàn gbé ńbàdàn. Wọ́n fi ẹ̀sùn ìjínigbé kan àwọn ọlọ́pàá tí wọ́n wá pẹ̀lú lẹ́tà bench warrant. State ò dá ọlọ́pàá ní o, kò sí state tó dá control ọlọ́pàá ní lọ́wọ́. Control ọlọ́pàá láti federal ní ti wá látọ̀dọ̀ ààrẹ. Gbogbo bí kíbi tọ́lọ́pàá bá ti wá dé tó bá ti fi lẹ́tà bench warrant hàn, agbára ẹnikẹ́ni ò ká mọ́. Nígbà tá a ti mọ bí ẹ ti wá ẹ̀ ń so ń bẹ̀ lókù. Méjì ni ẹ máa ń so àmọ̀mọ̀ ìwà bá yín, àbí ẹ mú ẹ máa ń so àwọn náà bá yín bẹ́ẹ̀ ní tó kàn. Ọlọ́pàá Ìbàdàn máa ń kùnú Ìbàdàn lọ ṣiṣẹ́ lóṣogbo bí iṣẹ́ wọn bá ti gbà bẹ́ẹ̀. Ọlọ́pàá ti Èkó wá ṣiṣẹ́ ń Ìbàdàn bí iṣẹ́ wọn bá ti gbà bẹ́ẹ̀. Aláìmọ̀kan lè sọ bó ti wù, ó lè ṣe bó ti wù nígbà tí a ti fi ẹ̀sùn àìmọ̀kan kàn án. Wọ́n máa ń pèyàn láláìmọ̀kan gbogbo ègún yẹn ti bù. Irú ipò bẹ́ẹ̀ ni ta lọ́lọ́run yẹn wà. Olóyè yẹn ló wá débẹ̀ tó wá àtàkì àwọn ọlọ́pàá tó pọ̀ tó yẹn nítorí kó fẹ́ gbìjà ta lọ́lọ́run. Bench warrant sí èèyàn lásán máa kọ́, ẹ wá ń fi ẹ̀sùn ìjínigbé kan àwọn tó mú lẹ́tà bench warrant lọ́wọ́. Lẹ́ẹ̀kan sí màá rọ olóyè Sunday Igboho ìgbìyànjú yín lórí àti forúkọ rere sílẹ̀ fáwọn ọmọ táwọn náà máa jẹ lọ gbére Ọlọ́run ní jó já sásán yìí bẹ́ẹ̀ lọ́run kó já sásán fún yín. Sẹ́rí pẹ̀lú ìwà tẹ́ ẹ wù lánàá ó ṣàfihàn wípé ẹ̀yin lẹ rán àwọn ọmọ tí àtàkì Ìlọrin yẹn níṣẹ́. Nínú tó wá fìdí ẹ̀ múlẹ̀ tá lọ́lọ́run gangan wá gbé jáde fúnra ẹ̀ wípé olóyè ní èyíkéyìí ọlọ́pàá tó bá wá láti mú un kóhun ó pè, ó lẹ̀ fún un ní nọ́mbà pé kóhun ó pè yín. Èyíkéyìí ọlọ́pàá tó bá ti wá káì ẹ ti misuse opportunity ti federal fún yín. Ọlọ́pàá lẹ́nu sọ pé èyíkéyìí ọlọ́pàá ẹ misuse ẹ o, ìtì ìtàn lè gún ọdún aláàgbà ó fi ọ̀lẹ̀ mọ̀kànjọ́ kan o. Tó wáyé pé nítorí pé ààrẹ Bọ́lá Tinubu wà ń bẹ̀ wọ́n wá ní kẹ́ lọ dá ẹgbẹ́ kan lẹ̀ tí í ṣe ìwé ẹkùn, wọ́n sì fọwọ́ sí ní bá ń gbé yín nínú tẹ́nà ààrẹ ó tà
wọn ò bá lọ́dún mẹ́rin mi yóò kún bẹ́ẹ̀ jọ kan ebójú wájú wa Buhari ti bẹ̀rẹ̀ bó ṣe dàyín láàmú tó sí òkun bẹ́ẹ̀ ó kún bẹ́ẹ̀ lẹ́yìn fi gbà á gbogbo àwọn tí wọ́n bá rú lágbára lásìkò ààrẹ wọn ò lágbára mọ́ lónìí lásìkò ààrẹ Buhari wọn ò lágbára mọ́ lónìí o bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó náà bá ń lo fẹ̀tó power lónìí náà ò ní lágbára mọ́ lọ́la ẹnikẹ́ni lólé ayé gbó àbà ẹni tó mẹ́jọ lọ sí ilé ẹjọ́ ẹsẹ̀ láìmọ̀ pé kò fẹ́ ogun ni ó wá fẹ́ kádájọ́ ṣe ìkọ̀kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹ dájọ́ lórí ọ̀rọ̀ yìí kí ni ìbátan ọ̀rọ̀ tó wọ́n torí ẹ̀wà gbéta lọ́lọ́run pẹ̀lú wọ́n jà sẹ́sìn ni ta ní báta lọ́lọ́run jà sẹ́sìn kan pé ń tọ̀hún jáde dájọ́ jà sẹ́sìn èèyàn ń wọ inú ìlú wa ó ń fi ohùn wọnú ìlú wa ó ń sọ ọ̀rọ̀ tí ò dá ránṣẹ́ sọ́ba ìlú wa tọ́ ìsì ń jáde lẹ́nu rẹ̀ wípé kò sọ́ba ńlọrin àwọn ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ gba àwọn gbọba wa àwọn ṣẹ̀ṣẹ̀ wá fọba jẹ nílọrin bó ṣe jẹ́ pé àti irú ẹkùn àti irú kókò àti irú kìnìún kò sẹ́ni tí wọ́n bí pànípa gbà yálà ya bàbá rẹ̀ dá kó wọ̀ lọrin lọ kó lóun fẹ́ dádé mẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ra yín lórí ọ̀rọ̀ yìí láti tàkì ní wẹ́sìn o ẹ ṣọ́ra yín o gbogbo ọ̀rọ̀ alágbára tó bá ìwùwà débi tí wọ́n bá fi ń pèrè lọ́wọ́ ẹ̀ pé yá sí tọwọ́ ẹ̀ sí tó ṣe ó tẹ́niyẹn o ọlọ́run ti daṣọ ìbò yín bẹ́ẹ̀ bá fẹ́ dáàbò bò lú kìí ṣe irú ọ̀nà tẹ́gbà yẹn ìdáàbò bò lú kọ́ yẹn ìran àdánwò òbú lọ́wọ́ nìyẹn irú ọ̀rọ̀ yẹn tí àwọn ibi àwa náà pa àwọn èèyàn jọ àwọn èèyàn bẹ́ẹ̀ lábẹ́ tiwa náà àwọn tòun àti báwo sí lóògùn táà tún lówó nìyẹn o a sì kó èèyàn jọ ẹbẹ́ yìí bí wọ́n fi ògùn ròyìn ẹ̀yìn wọ́n fowó ròyìn ẹ̀yìn kẹ́ tó rí èèyàn kójọ ẹ yóò wá tògùn kún bẹ́ẹ̀ kẹ́ kó èèyàn jọ kárí àwọn olówó àtúnlóògùn a sì kó èèyàn jọ bá a bá fẹnu wa ipàṣẹ ní ìsìn tá yóò sì máa ṣe ayọyẹ lọ sí báyìí wà láì àwọn yóò sì máa ṣe láì ní oògùn kankan bí àwọn tí ń bẹ lábẹ́ wa bá lọ dá ọ̀ràn àwa máa bá àwọn ọmọ tí wá wí ni pé kí ló dé tó lọ ṣe báyẹn kò sì lè ṣe bẹ́ẹ̀ kódà láàárọ̀ yìí wà láì símílà ẹjọ́ yẹn wọ́n ti kó wá bá mi ẹjọ́ tó jọrú èèyàn wọ́n ti kó wá bá mi ọmọ kan bẹ lẹ́gbẹ̀ẹ́ wá ń bí kìrìsìtẹ́nì ni ọmọ inú ilé mi ti ń gbénu ilé tèmi wọ́n ní ìbẹ̀pẹ̀ kan bẹ lọ́dọ̀ tèmi wọ́n wá padà rí nínú ilé àwọn ọmọ tó jẹ́ kìrìsìtẹ́nì yẹn tọ́ àwọn tọ̀dọ̀ mi wá lọ bẹ̀ láti lọ gbà pé àwọn láti bẹ́pẹ̀ náà tọ́ ariwo pé wọ́n wá ló jí èmi bí mo sùn sí kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ báyìí kí ló wá lẹ́wà kù nínú ilé mi lọ sínú ilé ẹ̀ lọ máa tilẹ̀kùn máa lọ́wọ́ ẹ̀fẹ́ gbé ìbẹ̀pẹ̀ sẹ́ pé lórí sá ṣe wá torí ìbẹ̀pẹ̀ dáfìtì náà lẹ̀ tẹ́ bá ṣe léṣe báyìí ń kọ́ mo ní láti kọjú oru sáwọn ọmọ yẹn kí tó wá bèèrè lọ́wọ́ tẹ pé ṣé ìwọ̀n ìwọ̀n ìbẹ̀pẹ̀ òun kọ́ lòun ní bó ló ṣe dọ́dọ̀ ẹ lágbájá ló wá gbé sí òun lọ́wọ́ ọ̀tọ̀sẹ̀ ti gbọ́bọ̀ ní sí nígbà ìwà mẹni tó gbé sí lọ́wọ́ kí ló dé tẹ̀ lọ bá ẹni tó gbé sí lọ́wọ́ kẹ wá jọ lọ sọ́dọ̀ rẹ̀ kó bá yín gbà bẹ́pẹ̀ yín lọ́wọ́ ẹ̀ tó fi jẹ́ pé ìlẹ̀ lọ́hún ẹ wo bí mo ti ṣe yẹn ẹ rí i pé mo gbé ọ̀rọ̀ yẹn gba ọ̀nà ọ̀dọ̀ mi mo dá àwọn ọmọ mi lẹ́bi kí n tó wá padà bọ́ sọ́nà ọ̀dọ̀ tiẹ̀ náà yìí ìwà wulẹ̀ dóhùn lẹ́bi kankan síbí mo kọ́ lóní dábẹ́pẹ́ padà fẹ́ni tó gbé fún ọkùnrin kan náà kọ́ lóní káwọn tí wọ́n lè bẹ́pẹ́ lórí ìgbà lọ́wọ́ ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ mo mú wá as an example tágbàlagbà fi yanjú ọ̀rọ̀ tó bá lè dógun sílẹ̀ ẹ débẹ̀ yẹn ẹ wá ń lo fẹ̀tó pàwà lé ọlọ́pàá lórí ẹ ṣe sùúrù o bí yàn bá lò ní kó mọ́ jò ní lájẹ tán o ẹnìkan ló lo àná o ẹni tí ń lo òní lọ́wọ́ ní o ṣe sùúrù tó rẹ́lómi ò ní ọ̀la tani tán kìí níwọ̀ ẹ̀sìn olóyè Sunday Igboho ẹ̀rí pé mo ń dákọ̀ yín ọkàn mi balẹ̀ wípé kì í ṣe pé mo fẹ́ yẹpẹrẹ yín ni ẹ má jà fẹnu tí ò da sọ̀rọ̀ yín irú ẹkùn ẹ má sọ ọ́ dìwò ikú mára yín lọ́wọ́ ó jẹ́ lẹ́kìí tí mo sọ̀rọ̀ yìí tó bá ti kàn án pé àwa lẹ́ẹ̀bà máa fi ẹgbẹ́ tẹ dálẹ̀ nílá làwọn ọmọ yóò máa dá ọ̀ràn lẹ́ẹ̀mọ̀ kún wọn sábẹ́ àwọn ẹnìkan kan náà ọmọ Ìlọrin tó gbọdọ̀ kọjú sólúbàdàn sọ̀rọ̀ sólúbàdàn kò sí àbí kọjú sọ̀rọ̀ ní Ifẹ̀ kò sí á béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ta lẹni tí ń jẹ́ useless imam tí ta lọ́lọ́run bí mo tó tún béèrè ẹ má wá gbàgbé pé níjọ́ tààfà Saheed Shittu káàfà Saheed ọmọbìnrin torí Ọlọ́run níjọ́ tí wọ́n àtàkì Ìlọrin pálápàlá ní around 2017-2018 inú ilé yìí ni wọ́n ń gbé níjọ́ náà káàfà ọmọbìnrin ọ̀rọ̀ ní bámu kó mo rò wá o Yahya Gambari ọmọ Ìlọrin ni ìsìn àtàkì àwọn àfáà Ìlọrin lọ́dún náà ìsìn gbénu ilé yìí ẹ̀fún láàyè níbẹ̀ nítorí pé àwọn àfáà Ìlọrin ní attack ta lọ lọ́run tí ẹ̀ náà ló tó dé ọ̀kan náà bẹ̀tán pé láàfáà súnnà ó gbé yín lórí lánàá níbẹ̀ tí sí ohun ló dá ha ọ̀dá pé olóyè òmọ̀gbà tí wọ́n mú un náà ni wọn bá wá gbà ń lẹ̀ lẹ́ni tí ń ba Alhaji Saheed Òṣùpá lórúkọ jẹ́
tó ó máa kùn wọ́n lọ́dà tí ò da ó wá ní tó wáyé pé ẹ mà ní ẹ ní jẹ́ kí wọ́n gbé òun náà jọ́nà ẹ̀yin ilẹ̀ bá bùn tẹ ojú òṣùpá mọ́lẹ̀ ẹ̀ bá bùn bojú òṣùpá jẹ́ tó wáyé pé ẹ mà ní ń sọ ọ́ bẹ̀ lẹ́nu ara rẹ̀ òun kan iná ló wá sí interview fún mi ò sẹ́ mọ̀ pé òun ọmọkùnrin yẹn náà pè ní Òkìkí tí ń ṣe tí máa gbé fíìmù jáde nígbà kan ìmọ̀ àkọ́kọ́ sí bó ti rọ́dún tó pọ̀ tó yẹn ọlọ́mọ ìyá gún kan lòun so Òkìkí yẹn ni wọ́n ń sọ yípa àwọn àfa wá sẹ́fà ó sì dárúkọ àwọn tí wọ́n sẹ́fà so tá bá wá tẹ́kẹ̀ ọkùnrin ìsìn ẹ̀ tún gbé yín náà lábẹ́ ẹ̀sìn pé ẹ̀sìn ni wọ́n ń jà sí kí ni ìbátan ìtí ń ṣẹlẹ̀ yẹn pẹ̀lú wọ́n ń jà sọ́rọ̀ ẹ̀sìn ta lẹni tí ń bá wọn jà sọ́rọ̀ ẹ̀sìn níjọ́ ta lọ́lọ́ dìídì ìsòkòrò àánú náà ta lẹ́rí tó yà sí gan ta lẹ́rí tó yà sí níjọ́ tá wá gbé láti lọ rìn yẹn ó ya Kùránì kọ́ ni wọ́n torí ẹ̀ gbé ó ti ya Kùránì lẹ́yìn ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin sígbà kan tó wá gbé nígbà tí ń bu ọba wa ìlú Ìlọrin tí ń parọ́ mọ́ wa tí ń bu gbogbo àwọn tán jó lọ́lọ́ fi dìlú mú ni wọ́n wá gbé wọ́n wá jù lẹ̀ tán kò wá tún pa nǹkan yẹn tì kí sì tún ṣe lọ ẹ̀sìn ń rí ìgbésẹ̀ ti tà náà ìdí àmọ̀ pé ẹ̀ ń rí ẹ wá fi lọ́kàn balẹ̀ pé máa bá tiẹ̀ lọ ẹni tá bá bí dáa kó wá gbé ọ olóyè wàláhì wọn ò gbé gbogbo ntẹ́rí kẹ́ gbójúlé wọn gbé tí ó lè jẹ́kọ̀rọ̀ yóò sẹ́tù ní kẹ́ ẹ̀ bá wí ta ni náà kẹ́ ẹ náwó sẹ́nìkan tó jẹ́ mùsùlùmí tó jọ máa lọrin tí ń ṣe bí tí ń ṣe yẹn sí yín ni àbísẹ́lòmí tó jọ máa lú mi ta ni ebi ni mo fẹ́ pè ní mo ń pè ní olóyè Sunday Igboho yìí òun ó sọ yí pé èyí ẹ̀mí àti ìlú Ìlọrin ẹ̀mí àlọrin ẹ̀mí àwọn Fúlàní yẹn bí tí kò bá wà nù billahi alaykum wallahi kókò nínú ẹkùn kẹ mú òkòkò má àti ìró kìnìún ìró àmọ̀tẹ́kùn ìró erin ẹjọ́ yẹn pọ̀ mọ́ra wọn tẹ́ báyìí fi láníyàn pé ẹ fẹ́ fi ja Ìlọrin lógun ẹ ní ṣàṣeyọrí wallahi a sì nǹkan kan fún yín a sẹ́yìn ìkan ń kù yín kẹ́ ẹ bá wájà èyí lẹ́ parẹ́ tí àníyàn yín ò bá ti dá sẹ́yìn pé bọ́rọ̀ Yorùbá ní sàṣẹ bẹ̀rẹ̀ náà nìyẹn inú ẹni tó sì gbà yín mọ̀nà láwà ẹ tẹ̀lé wa ní tó gbẹ̀yìn ẹni pẹ́pẹ́ alẹ́ ẹ̀sìn má ẹ̀rì tí ó gbẹ̀yìn ilé náà tó bá sì pé àníyàn yín nìyẹn adúrú aburú tí ọmọkùnrin yìí ń ṣe tó yẹ kógun ó ti ṣẹlẹ̀ tó yẹ pé àwa là ń kàmù àwọn èèyàn wa dáhùn àwọn kan kàmù àwa náà dáhùn irú ẹni yẹn àwa fẹ́ bò nìkan wí ó dá wá ilé ẹjọ́ la tún wí àwọn ọlọ́pàá ìjọba ló wá kìí ṣe pé nìkan dìídì digun jáde níjọ́ tí wọ́n ní ti ń ka bú ẹ̀yin tó kàn sọ̀rọ̀ sí yín ṣé ẹ̀yin fọ̀rọ̀ sun ọlọ́pàá tẹ̀fẹ́ nìkan lọ gbé wá ṣé police station lọ́dọ̀ tí yín eléyìí tí àpadà sí búbá yìí ti jẹ́ Òkìkí tí ó ń ṣe interview rádaràdá ó ní òun lòún ṣe rẹ́kọ̀dù àfà Buhari àkọ́kọ́ òun lòún ṣe fún wọn ṣé ẹ dákun ṣé lẹ́dì lẹ́ti lọ rìkọ́dù ni tó fi sọ pé gbàna gbogbo àwọn àfà yẹn ni wọ́n ń ṣẹfá tó tá bá wá gbé ẹkùn dá sínú náà bí tá bá gbé àfà súnà ẹ dá sínú náà ẹ ní ẹfin gbíjọmọ Yorùbá sí ìgbíjọmọ Yorùbá náà bí dáfi tí nílẹ̀ sí Yorùbá lọ́rùn ẹ máa wọ́ ọlọ́bẹ̀ tí ń wọ́ ọlọ́ yẹn ẹ rí pé ẹ padà wọ àtẹ́lẹ̀ ọwọ́ yín ìwé ẹkùn tó tẹ gbójúlé yóò dìwé ikùn máa yín lọ́wọ́ I'm telling you ẹ gbọ́rọ̀ mi kẹ gbọ́ lábùdánù ẹ má gbọ́ lágbọ̀kọ́gbọ́n kẹ rí ní rí pé ìfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kì í mú ní pàgbà ń wèrè. Assalamu alaikum warahmatullahi. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum warahmatullahi.